ẹ jọ ìgbà kí ló dé tí mo tún gbọ́ pé wọ́n tún sọ pé Lizzy tún búyàn kan jẹ. I don't understand why am I táná tún sọ pé Lizzy ti fẹ́ bù jẹ báyìí ó lágbára o ẹ jọ ọmọ wa ni ẹ má pa fún wa o alákọ̀ọ́kẹ́ ti wa ni ẹ má pa fún wa ṣe rí ẹ̀yin ilẹ̀kùn ń já fitafitafitafita ṣe rí wọ́n ní oorun ló ń gba tọwọ́ ọmọdé ikú ló ń gbaṣọ lára ewúrẹ́ mi ò pọ̀fọ̀ òwe Yorùbá ní o ẹ fi Lizzy lẹ̀ àní ẹ fi lẹ̀ tó bá ti ṣe tí ò bá ṣe mọ́ torí ó dàbí ó ti ń bọ́ sí di ẹ̀ẹ́dì fún sìn báyìí ó máa padà ó máa wá nǹkan lọ ṣe gbogbo aporó tó ń jẹ tó ń japoró ń bẹ tó ń japoró ń bẹ ó ti mọ̀ pé kò sí nǹkan kan ó ti ṣe mọ̀ she dedicated her life láti fi mú Ìyábọ̀ wálẹ̀ ó rò pé tóun bá ń ṣe orí burúkú tóun ṣe òun máa mú Ìyábọ̀ wálẹ̀ but to her surprise kò ríro pé ó máa dé stage I swear kò ríro ó rò pé nǹkan tóun kàn máa ṣe fúngbà díẹ̀ tóun dẹ̀ máa kúrò lórí ẹ̀ rí pé gbà tó dé ó ní ẹ pọn bọ̀dá láti lóun fẹ́ wá jà fún un wọ́n gbé bọ̀dá láti jáde o wọ́n gbé pósí bọ̀dá láti jáde nǹkan tó ń dìjà jù nìyẹn pé bọ̀dá láti lóun fẹ́ wá jà fún o igbá kan àwo kan kò sí wàhálà ó wá rí pé òkè o Ìyábọ̀ ló tún wá mẹ́nu mú Ìyábọ̀ ló mẹ́nu mú ó tún wò pé tóun bá lè lo opportunity yẹn láti bring Ìyábọ̀ down ìyẹn ò work so gbogbo eléyìí tó ń ṣe ń sìn ẹ wò ó ń japoró ni ó rí pé ó ti tán fóun ó rí pé ó ti fi ẹnu ó ti fi bàtà rẹ̀ jẹ́ she don't use mouth destroy her life that is it ó ní mo rírí mi ìrírú ẹ̀rí èèyàn tó péré ẹ̀ ní bílíọ̀nìà ilé onílé ìwọ ló ń sọ pé comparison ò dáa o sọ́rí ẹ̀ tó ń compare kí ló dé tó wọ́n compare life Ìyábọ̀ pẹ̀lú life another person torí sometimes when you talk mama wo pé ṣó understand nǹkan gan tó ń jábọ́ lẹ́nu ẹni you are comparing somebody's life with another person's life òun sunkún pé Linda Ìkejì ralé ṣé Linda Ìkejì mọ̀ ìyá lájẹ́ ẹ̀rí ni because I don't understand àbí Linda Ìkejì àti Ìyábọ̀ are they friends tábà sọ pé nǹkan tó bá wọ anybody ní kó fowó ẹ̀ ṣe náà nǹkan tó bá pay oníkálukú ṣebí nǹkan tó wọ ẹ̀ ló fowó ẹ̀ ṣe ìgbà tó lọ ń náwó lé bọ̀dá láti lórí tó lọ ń sọ bẹ́ẹ̀ try ti bọ̀dá láti ṣé anybody bẹ́ẹ̀ jà sí ni no be you say you pay 10 billion fún bẹ́ẹ̀ try ti bọ̀dá láti ni nǹkan tó bá wọlówó ló fowó ẹ̀ ṣe yé sunkún mọ́ yé classify èèyàn kan ilé ẹ̀ ti wọ́ ti 500 billion kí ló kàn ẹ́ fún ara ẹ nísìmí àwọn tó ń kàn bí Ìyábọ̀ Òjó pẹ̀lú yẹn wọn ò gbéṣẹ́ rán ẹ wọn ò ránṣẹ́ oníkálukú ń ṣe láìfo ẹ̀ ni oníkálukú mọ bí Ọlọ́run ṣe dóun lọ́lá sí ni kò lè kò dìjà táìmù oníkálukú kò lè ṣe kí ni kò ní yẹ wọ ìwọ nìkan ni mo rírí tó jẹ́ pé Ìyábọ̀ Òjó kò ní ilé kò ní ilẹ̀ kò ní gbogbo àti wá gbọ́ àti kí tí wá ní kò ní ilé kò lówó kò ní nǹkan kan àti gbọ́ o àti kí tí wá ní ìwọ tó o dẹ̀ ní gbogbo ẹ̀ kí ló dé tí ò fi ẹ́ lọ́kàn balẹ̀ problem tó o ní nìyẹn tó o understand ni pé people cannot believe what is coming out of your mouth because you are not a good example to emulate kò tí ẹ̀ séyàn tó lè fi tiẹ̀ tọrọ ṣọlá pé kò sí èèyàn tó lè ṣe kíni tó lè fi tiẹ̀ tọrọ torí pé gbogbo nǹkan tó dálé ayé ìlọ́lọ́run fi jẹ́ ń yà ṣé ọkọ lèèyàn fẹ́ fi tọrọ látàrí ẹni wáyé ìbọ̀dá láti bó ṣe ṣámálámálà wáyé ìbọ̀dá láti from flower to flower to flower to flower gbogbo nǹkan tó dá láyé ìlọ́lọ́run fi jẹ́ ń yà ṣé skin ni ṣé owó tó o ní tí ò fún ẹ ní ìfọ̀kànbalẹ̀ ó máa gbọ́ táwọn èèyàn sọ pé Ọlọ́run má máa jẹ́ kí n lówó gbígbóná owó gbígbóná ló ní ayé tẹ́lẹ̀ dẹ̀ ni kò tiẹ̀ sówó mọ́ sí báyìí kò sówó mọ́ wèrè ló kù wèrè àti skin tag ló kù ṣé yẹn làwọn èèyàn fẹ́ fi tọrọ ni you are focusing on Linda ìwọ náà ló ń rí gbogbo wọn you focus on Linda Ìkejì ẹ wo nǹkan tí Linda Ìkejì ṣe ẹ wo nǹkan tí lágbájá ṣe Ìyábọ̀ òní ìwọ ló dẹ̀ ń sọ pé Ìyábọ̀ kí ló dé tó ń compare kò wú bẹ́ẹ̀ anybody ṣe competition oníkálukú wálé ilé ayé tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni different work different they are not even in the same age range
oníkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀lọ́tọ̀ ni Ọlọ́run gbà fún oníkálukú lọ́tọ̀lọ́tọ̀ bọ̀ ìwọ nìkan ló máa jókòó tó máa sọ pé ẹ̀rí tí lágbádá ṣe Ìyábọ̀ ò ní o ó tún sọ pé nǹkan tó tiẹ̀ ṣọ́ọ̀kì mi ó ní Ìyábọ̀ fẹ́ ṣe housewarming in December àwọn ò tí ì gbọ́ ìwọ nìkan náà ló dẹ̀ gbọ́ ìwọ ló ń ṣọ́ láì fọmọbìnrin yìí náà ó ní kò nílé o ilé tó níyẹn ó rẹ̀ǹtì ẹ̀ ní báwo ló ṣe máa sọ pé òun fẹ́ máṣọ fún housewarming kí ló kọ́ ẹ̀ ń bẹ́ẹ̀ kò ní a sì gbọ́ èèyàn tó bá nílé kó wọlé kó lọ gbalé ẹ̀ àbí òun kọ́ ló rà bẹ́ẹ̀ ni ó rẹ̀ǹtì ẹ̀ ní èèyàn tó bá nílé á ṣà lọ gba nǹkan ẹ̀ kí ló kọ́ ẹ̀ òde fọmọbìnrin yẹn lẹ̀ jẹ́ kó live life ẹ̀ nǹkan ló bá tiẹ̀ jẹ́ náà wọ́n wá sọ ẹ́ di èèyàn tí wọ́n gba ìsinmi ní ọwọ́ ẹ̀ do you know the gravity of that kí wọ́n gba ìsinmi kọ́ wá gbéṣẹ́ oníṣẹ́ lé ẹ lọ́wọ́ ní ìwọ tó o ti ń ní táwọn èèyàn ń wú ẹ lókèlókè ó wá di èèyàn tó ń analyse ìwọ tó ti ń da fún táyé tí ń yẹ táwọn èèyàn ń fi tiẹ̀ tọrọ at one point ńgbà yẹn ó wá di èèyàn tó jẹ́ pé ṣàlàyé àmàmà ìwọ ló máa rí lágbájá aṣọ tó wọ̀ yẹn inú Ìdúmọ̀tà ló ti lọ kó o aṣọ tó wọ̀ yẹn kò mú aṣọ wọ̀ pọ́ọ̀sì tó gbé yẹn 10,000 ní 2,500 tó ń tà lọ́jà ìwọ nìkan náà lórí gbogbo ẹ̀ ìwọ tó rẹ̀ wá ní góòdì tó ń kó góòdù sọ́rùn kí ló dé tó ń fi invite ẹ̀ think about it aṣọ ńlá kọ́ lè yàn ńlá Queen Mother ò jalè náà Ìyábọ̀ ò jalè kò lọ jí aṣọ ò bá ìjà aṣọ 2k lọ́wọ́ ẹ̀ka ara style nǹkan ẹ̀ àwọn nǹkan ẹ̀ kò ránṣẹ́ ìwọ tó ń wọṣọ 500 billion òun nìyẹn wo bá rẹ̀ ṣe jẹ́ kò ṣó o. You want people to always see you like you are better than Iyabo. People cannot see you like that. Kì í ṣe tìjà kì í ṣe tìjà kì í ṣe pé tìjà àbí anything. It's more like this woman something is just missing in your life. Táwọn èèyàn fi lè gbé ẹ síbi ó fẹ́ kàn gbé ẹ sí level tí Iyabo wà they can't kí tẹ́ ṣe bí orí burúkú tó ń ṣe yìí. Ìwọ náà wá sọ pé o tún bùyàn jẹ kiri òun fẹ́ gbalé wọn kiri ìwọ yìí náà sọ pé òun bu àwọn èèyàn jẹ kiri ọ̀rọ̀ ẹ ti já sí pé kó máa bùyàn jẹ wéré nìyẹn ìwọ náà sọ pé dìgbòlugi wo classification táwọn èèyàn ń fún ẹ dìgbòlugi ni ó ń bùyàn jẹ ó ti ń yẹgbá kiri kò rọrùn sùn gbogbo characteristics wèrè ìyẹn òun ni mò ń sọ pé wèrè tó ń lo dátà ní tiẹ̀ ọ̀tọ̀ ni pé wèrè wà lábẹ́ bridge eléyìí social media wèrè tó ń lo dátà ni ìwọ ló mọ̀ pé ilé Linda Ìkejì 200 million ló rà ó ti wọ́ọ̀tì 1 billion sí kí ló kan ayé ṣèbí kásùn kájí ni ìwà tí ìṣòpé ojú títì àbí inú gbólé sùn sí nǹkan tó bá wù ní kó fowó ẹ̀ ṣe congratulations Ọlọ́run ní pín téèyàn lè tẹlòmíì just because èèyàn gbélé 600 million ṣé ìwọ gan tó ń compare gan ṣó wà nínú ilé 100 billion ni torí kò yé mi tó wá ń compare life Ìyábọ̀ sí life Linda Ìkejì ṣé ìwọ gbélé 1 billion ni ìwọ tó ń compare life Ìyábọ̀ pé kó lọ wọlé Linda Ìkejì ó ti wọ́ọ̀tì 1 billion sí ṣé ìwọ ṣó ń gbénu ilé 1 billion ṣe bí kásùn kájí ni èwo ni bàbàrà gbogbo vanity upon vanity you are buying a piece of the head ẹ̀yin kan náà lè máa ra star ṣebí ká sùn ká jí ni orí bí orí shelter ó fi bí orí ẹ̀ pamọ́ sí wọn ò jálẹ̀ ẹ̀ lóru you are secured onílẹ̀kùn ó ti ilẹ̀kùn ẹ̀ pa ṣé gbogbo ata àsùn kan la jí ni àbí báwo ni kí ló tún kan Ìyábọ̀ nínú ilé tí Linda Ìkejì rà I don't understand tí o ti rí pé ọ̀rọ̀ ẹ̀ ò bá táyé jọ ìwọ ló ń calculate oye ibi tí Ìyábọ̀ ti ń sọ mortgage ìwọ ló ń calculate gbogbo ẹ̀ wọ́n sàsí ẹ pé ọ̀rọ̀ Ìyábọ̀ ni kò máa sọ àsásí tán fún ẹ nìyẹn ilé tó ń sọ yẹn 45 million ló ń san per year for the past 6 years ṣé 45 million ló ṣì yẹ kó máa sọ oye tó bá wù kó sọ
ò bá jẹ́ 10 naira ló ń múlẹ̀ àwọn èèyàn kan ò ralẹ̀ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú 10 naira ni ṣé àwọn èèyàn wọn ò ralẹ̀ lọ́wọ́ ẹ̀ kátẹ̀ gbọ́ pé gbájú ẹ̀ ló pẹ̀lú 10 naira ni Queen Mother ṣáà ń sùn òun ṣáà ń jí in fact pẹ̀lú bí Queen Mother ṣe rí yẹn she's better than more than 70% of Nigerian population ẹlòmíì gan kò tiẹ̀ ní ilé kankan tó ń sùn bọ̀ ìwọ ni nǹkan tí Queen Mother bá ti ṣe kò tẹ́ ẹ lọ́rùn a kò mọ̀ ṣe ilé 1 billion ló yẹ kó gbé ilé kinní kan ló yẹ kó gbé kò ní kinní kò ní kinní kò ní mọ́tò kò lọ́mọ kò ní mi ò mọ̀ bóyá èmi mo bí Priscilla ni I don't understand tó sọ pé kò lọ́mọ bí ojú tún dùn ẹ̀ ni o bóyá èmi ni mo bí Priscilla because I don't understand at this point kò láyé kò láyọ̀ kò ní kinní kò láyọ̀ no one cancel ìwọ tó ń gbé ó mà tún ti gbà bá sẹ́dọ̀ mi Lizzy kí ló rí gbà èèyàn tí ò láyọ̀ tí ò láyé tí ò ní nǹkan kan ojoojúmọ́ ló ń gbà bá sẹ́dọ̀ ó tún ṣe buchimis ó tún ṣe kinní kan kí ló ń pè láyọ̀ tó jù yẹn lọ èwo ni wọ́n rí ṣe amúramáròde kó tí ẹ̀ múra mọ́ ń sìn báyìí àwa kì í sàmáròde ní ń sìn báyìí ó tí ẹ̀ tí wàá rówó ṣe makeup ń sìn mọ́ makeup tó bá ń ṣe every 2 days àbí every week ó tún rówó ṣe mọ́ aṣọ kan ló ń wọ̀ fọ́sẹ̀ mẹ́ta olóòbùkú olóòórùn kì í ṣe pé kó gbé mansion wò ó kó jẹ́ pé face me I slap you ló ń gbé kó clean kó wà homey ni ilé ni ilé ń jẹ́ ilé ni ilé ń jẹ́ kó clean kó wà homey kó rí bí fún ó jẹun ó padà lọ fún ẹni àbò fẹ́ sùn ó rọrùn sùn sórí bẹ́ẹ̀dì ẹ rí fóòmù jágàjà ìgbà tó ti tọ́lé ó ti bà gbogbo bẹ́ẹ̀dì jẹ́ ẹ wo fóòmù jágàjà tí wèrè ń sùn lé lórí wọ́n daṣọ bo fóòmù ibẹ̀ náà wọ́n wá yọ àyè ẹ̀ sínú empty room ibẹ̀ wá echo ibi tó ń fi Ṣọlá gbé sílẹ̀ wọ́n gbé àyè madam sínú empty room ìgbà tó ti ń rùn ara ẹ ti ń ṣí mọ́ fóòmù gbogbo tó bá jókòó sí kìkì egbò kìkì òórùn ti bolé wọ́n wá sún bẹ́ẹ̀dì ẹ̀ sí empty room bí èèyàn tó ti dẹ́tẹ̀ ṣẹmọ tó máa ń gbà wọ́n ẹlẹ́tẹ̀ sí yẹn pé kó máa ṣorí burúkú àti ṣó ẹ̀ bẹ́ẹ̀ kó má fi tiẹ̀ di gbogbo inú ilé lọ́wọ́ focus on your life Ṣọlá pé in as much you are trying to bring down somebody ìwọ náà máa lọlẹ̀ kí ló dé tọ́lọ́run gbé Ìyábọ̀ ga tí wọ́n ń já lulẹ̀ lójoojúmọ́ tó ń ṣẹ̀sìn kiri ẹ̀sìn tó rò pé Ìyábọ̀ máa ṣe no be you dey do am ìwọ ló ń ṣe é náà my dear ìwọ ló ń ṣe é sórí kò sí nǹkan tó lè ṣe ní ayé Ìyábọ̀ ti jù ẹ́ lọ ó ti jù ẹ́ lọ nìyẹn there was a time sórí ogbóko fọ́lẹ̀ mi ogbóko fọ́lẹ̀ there was a time tó jẹ́ pé àwọn Ìyábọ̀ yẹn máa ń wòkè báyìí wọ́n máa ń wò ẹni pé ìwọ Ọlọ́run èèyàn náà lélẹ̀ bí ilé ayé ṣe rí nìyẹn eégún ẹ̀ kọ́kọ́ jó ìran ló wá ń wò gbẹ̀yìn ibẹ̀ ló ti wá ń lagídí pé òun fẹ́ wòran eégún tó kọ́kọ́ jó òwe Yorùbá ni ìran ló máa wò gbẹ̀yìn Yorùbá ló sọ bẹ́ẹ̀ nígbà tó ń yẹ àwọn yẹn ò jẹ́ lọ́ọ̀sẹ̀ ọ wọ́n fi tiẹ̀ tọrọ sìn nígbà yẹn ni nísìn tó wá ń yẹ àwọn ó wá fẹ́ parẹ́ pé ìwọ ló yẹ kán fún ìwọ ló yẹ kán fún no ó ti lo kádà rẹ̀ ó ti rìvásì ilé ayé ẹ̀ ó ti jẹ gbogbo ẹ̀ wí that time tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tó ń jẹ gbogbo ẹ̀ tó ń ṣe galavanti tó ń lo gbogbo ìgbà tó yẹ kó máa lò ó sí kó máa fi láyọ̀ tó ti lò ṣáájú tó ti fast forward ilé ayé ẹ̀ àwọn yẹn ń build life wọ́n ń build orúkọ wọ́n ń build the foundation life wọn ìgbà tí ó wá sí nǹkan kan mọ́ báyìí sí inú wa ń bí ẹ pé life tí wọ́n bẹ́ẹ̀ tàjú tiẹ̀ ìwọ náà wò náà ó rò pé lásán lòun ṣe kìíní just because you are so pained Ṣọlá pé you are pained
o expect pé ibo ni Ìyábọ̀ ti máa rówó tó máa gbé Banana Island ṣọlá pé bó o ṣe sọ pé olówó tó bó o ṣe ní gbogbo ẹ̀ tó ṣó rí Banana Island gbé ni ó gbé rí ó ṣọ́ọ̀kì ẹ̀ ni nǹkan tó ń pè lọ́lọ́run ọba ni. bó o ṣe ní gbogbo ẹ̀ tó bó o ṣe talẹ̀ òòṣà tó pẹ̀lú gbogbo kíní gbẹ́rẹ́ tó o sín pẹ̀lú gbogbo ìràwọ̀ tó o gbà ó gbé Banana Island rí ó gbé bẹ́ẹ̀ rí ó wá ń ṣọ́ọ̀kì ẹ̀ bá pé nǹkan ibo ló ti rówó níṣẹ́ kó lọ bá pé Ìyábọ̀ ṣọ́bọ̀ pé we go way back ó yá já mi sí báwo lẹ ṣe ń ṣe ó jókòó síbẹ̀ yẹn òun lára àwọn colleagues ẹ̀ òun ṣe lára wọn lẹ́yìn kọ̀ọ̀kan ayé ẹ̀ ti bàjẹ́ wọ ọmọbìnrin ayé ẹ̀ ti ṣe kí ni ó ti làbà ibi tó máa wà tó máa rojọ́ tó máa pariwo tó máa rojọ́ tó máa ní gbogbo ẹ̀jọ́ ẹ lọ ìwọ má wọrí ṣáà máa wò ó tí ọ